ẹ wá ẹyin adìẹ ìbílẹ̀ iṣẹ́ téèyàn fi rí àánú gbà ní bẹ̀rẹ̀ oṣù tóṣù ó fi parí odidi oṣù kan níṣẹ́ yóò fi ṣiṣẹ́ lára yín bí bàbá ti ṣàlàyé fún yín bó ṣe rí nìyẹn. So ẹ wá abẹ́rẹ́ ẹ fi lu orí ẹyin adìẹ yìí ẹ lù ú lórí níwọ̀nba. Tó bá yẹ pé obìnrin ló fẹ́ lò yóò wá ọmọ àtàrí 7 ni ó fi sí inú ẹyin tó lù yìí. Tó bá yẹ pé ọkùnrin ló máa lò yóò fi ọmọ àtàrí 9 sí. Ewé tẹ́ ń wò yìí ewé òmísímísì gógóró ẹ wò dáadáa òmísímísì gógóró ni. So ewé yìí 7 fún obìnrin 9 fún ọkùnrin. Tẹ́ bá ti fi ewé yìí 9 yẹn sínú ẹyin tẹ́ lù yẹn tán tẹ́ ti jẹ ewé yìí ẹ fi sí ẹ lù tẹ́ fi sínú ẹ fi sí pẹ̀lú ọmọ àtàrí yẹn. So tí ẹyẹ wa mú òwú báyìí òwú tútù ẹ fi dì ní ẹnu ẹ fi dì lórí báyìí. Tẹ́ bá ti fòwú tútù dì ẹ wá gbé sínú láìlọ́ọ̀nù mọ́ínmọ́ín ẹ dì ẹ wá gbé sínú pọ́ọ̀tù ẹ gbé kaná yóò jiná ẹ bọ́ìlì tó bá ti bọ́ìlì dáadáa ẹ wá hó èpo ara rẹ̀ kúrò èyí ó jẹ. à ń ṣàlàyé fún wọn lè lẹ́yìn àgíríkì wọ́n lè lo ẹyin àgíríkì wọ́n lè lo ẹyin Yorùbá ẹ lè lo ẹyin adìẹ ìbílẹ̀ ó sá ti jẹ ẹyin. So on the one wa ni o ẹni tí tó bá ti di ọjọ́ kejì oṣù kò dáa mọ́ o. wọ́n tó bá ti di ọjọ́ kejì on the 2 rẹ̀ ẹ má wulẹ̀ lo on the 1 wọ́n ní kálukú kó gbọ́ kalẹ̀ tó bá ti di on the 1 ẹ lọ lò ó níjọ́ yẹn ẹ sì bá àánú Olúwa pàdé yóò ṣe rí nìyẹn.